jaburata gidi gan làwọn ayé wa kó jọ wọn là bí ẹni láàyè àwọn ayé wa fà ó lè sí wípé ẹlẹ́jà tútù ní Bọ́lá wọ́n ní Ságùrọ̀ pé lọ́nà torí pé ẹlẹ́jà tútù là ń bá lọ oyin lọ́mọ là ń bá lóde gbẹ. ṣé ẹ ti gbé táwọn national akọ́ṣẹ́mọṣẹ́ kémi tó gbòye ńlá the first minister sọ ló fún lóye yẹn ṣáájú kò tí ì rí nínú àbí ọ̀gá ńlá àwọn tó gbà àwọn náà ń ṣe gbéraga tán ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká máa wò wọ́n rán oyin lọmọ fújì ìtàn sọ ó ti di ṣáájú kò tí rí ọmọ tí rí mi náà dàgbọ́n ẹ jẹ́ ká máa ṣe sí ọ lọ. mi ò pariwo kí ló dé. oyin lọ́mọ́rẹ́ o alùbáríkà rẹ̀ bàbá Fáyidàtún national. ọlọ́run ló gbé mi lókè tán. ọba ti láyé bàbá má fi mi sílẹ̀ láyé bàbá national wọ̀nyí. wọ́n ti ń gbé lérò wá. wọ́n sọ àwọn ọmọ àwọn tó ń gbé lérò wá sí fúgádì ọ̀ǹdẹ́. wọ́n láwọn ọmọ ọ̀gá ńlá láti dáìkọ̀ lẹ́sìn débi sí ọ̀kan lọ́mọ ní Ìbàdàn ó bàbá. wọ́n ní sẹ́jú kò tí àwọn ọmọ ọ̀gá lọ́rẹ́ àwọn ọmọ ọ̀gá ńlá tẹ́lẹ̀ náà ṣàlà sẹ́jú kò a máa ṣe bí ọ̀gá ńlá a máa wọ ọ̀gá ńlá ọmọ tí ilé ẹ̀dá yòóyìn lọ́mọ o sàtì àmọ́nù májàmí wà lọ́yọ̀ sọ. ọba dáná ọba dẹni ọba tí jáde ọba dojoojúmọ́ bàbá wà bá mi jó sórí stéèmù tàyè náà ṣẹ́nà ọkọ mi. wọ́n ní kí n máa ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ sátì bẹ́sẹ̀ gbẹ̀mí lókè bàbá gíṣẹ́ ìkẹ́ ò gbọ́dọ̀ ṣẹ́nà tí kò yàn. ìkankan oníṣàwọ̀ nílùú lẹ́yìn mi bàbá má fi mi sílẹ̀ lọ́lọ́ ẹsẹ̀ sátì àmọ́nù ìtàyè. oyin lọmọ táyé náà ṣẹ́nà sanjúgbó táyé mo dúpẹ́ fọ́bà làwọn ṣe tó dà mí lágbódà sí iná. tó bá jẹ́ kíkọ́ tí ò nítumọ̀ ni mo wà àwọn jẹ́ pé irú rẹ̀ ní ìgbòrùn bíyàn máa já tí kan ògbè kan ṣùgbọ́n mo dúpẹ́ gẹ́gẹ́ alálùbáríkà yẹn o ẹbí ọ̀gá ńlá náà ti gbé mi àdìgbò níwò rẹ̀. táyé mo dúpẹ́ fọ́bà láhùn ṣe tó dẹ̀ mí lágbódà sínú tó bá jẹ́ kíkọ́ tí ò nítumọ̀ ni mo wà àwọn jẹ́ pé irú rẹ̀ ní mẹ́rùn bíyàn máa já tí kan ògbè kan ṣùgbọ́n mo dúpẹ́ gbẹ́gbẹ́ alálùbáríkà yẹn o ẹbí ọ̀gá ńlá náà ti bẹ̀ mí àdínkù. ẹsẹ̀ sátì ọlọ́run pé bẹ́ẹ̀ táwọn náà ṣànà ìròyìn lọ́mọ o ẹ má jẹ́ kó pọ̀ jù táwọn. ẹ fọ́ kẹ́dọ̀ tán ẹ ṣàdúpẹ́
ìmọ̀ràn o. Àwọn àtẹ̀yìn ládùn lórí MyTV yóyin lọ́mọdé gbọ́. Ẹ ṣàdúpẹ́ ẹ̀yin tí wọ́n nìyẹn ẹ kú àdúró tí báyìí náà ṣànà o. Ọmọ tìrì lẹ́dà sanjú kó. Àwọn ní sálá ìmọ̀ràn ẹ káàbọ̀ sí lágbára pàṣọ́ọ̀bù. Dáyé wọn ní mo lẹ́rù kú mo ní dìsáìkù. Tẹ̀bá ti rí mi ayé máa sọ̀tẹ̀ kó wá pẹ́. Wọ́n ní mo kárí sójà sókè mo ga pa. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́ọ̀sì, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá. Ẹ jẹ́ kó yé wọn lékété gbọ́. Every corner, anywhere yóò dé gbọ́nà. Mo máa sọ every corner táwọn náà ṣànà. Ọmọ ọ̀gá lálẹ́ ó ṣe Starboy yẹn ṣe ó ṣe máa ní jáde mi Starboy. Táyé wọn ní sálá ìmọ̀ràn táwọn náà ṣànà gan. Èmi ni táyé tí wọ́n ń sọ. Táyé tí wọ́n ń sọ. Èmi ni táyé tí wọ́n sọ. Táyé tí wọ́n sọ. Kò sí fìjà lọ, láì ṣàgídí, láì sáfẹ́ fún gbẹ́nu. Ó jẹ́ làjúra, ṣe òkè wojú. Òrẹ́ mi tán sọ, ayé national girl. Ìjọba tán wí, bó sọ̀rọ̀ gíní oṣù. Wọ́n bá tún jẹ́ tó lórin, national pèdè náà. Táyé mo dàgàjà, èmi ni táyé tí. Ó yá ẹ̀yin ọmọ Obe. Táyé mo gbọ́ information nínú rédíò, nínú tẹ́lì. Ẹgbẹ́ ta ló ń fa? Ta ló ń fa? Ẹgbẹ́ ta ló ń fa? Kí ló ń fi? Ẹ jẹ́ kó máa ṣe sí ọ̀nà kéjẹ́ láyé dàtà yé o. Kéjẹ́ láyé dàtà. Ìsọ̀rí ènìyàn tó lẹ́mú tó fara sí Yorùbá ní létí ìjìnlẹ̀ ọ̀rọ̀.